Yeah, ìdájọ́ at last. Ìdájọ́ at last. Ìdájọ́ at last. Ṣé ẹ̀yin náà ti gbọ́? Ṣé ẹ ti gbọ́ pé wọ́n ti dá ẹjọ́ ikú fún ọ̀gbẹ́ni Andrew Lai tó ṣekú pa Bámiṣé nínú mọ́tò BRT? Mo mọ̀ pé ó ṣeé ṣe kí ẹ̀yin kan ti máa gbàgbé torí pé kí ni ó ti ṣe díẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ẹni wọ́n ti rò pé bóyá àwọn ìjọba ti da ẹjọ́ yẹn nù, bóyá wọn ò tiẹ̀ ṣe kankan mọ́ ní orí ẹ̀, àfìgbà tí a rí kà nínú ìwé ìròyìn lé ní pé at last àwọn ìjọba ti dájọ́ ilé ẹjọ́ gíga, ó ti dá ẹjọ́ ikú fún Andrew Lai tó ṣekú pa Bámiṣé nínú BRT. Ìròyìn náà tẹ̀síwájú wípé bí àwọn ìdílé Bámiṣé bí wọ́n ṣe ń dunnú lẹ́gbẹ̀ẹ́ kan wípé yá Olúwa ò ṣe tí Bámiṣé gba ìdájọ́, bẹ́ẹ̀ ni ìdílé àwọn Andrew bẹ́ẹ̀ nínú wọn ò dùn, bẹ́ẹ̀ ni wọ́n ń sunkún. Àwọn àgbà bọ̀ wọ́n ní àwọn àgbà tí ẹkùn náà sọ, Bíbélì ló sọ, ó ní ẹni tó ti bí idà pa ni irú ẹni bẹ́ẹ̀ àti bí idà ló yẹ ká ti pa irú ẹni bẹ́ẹ̀ náà padà. Ìwọ tó bá ṣekú pààyàn ó ti di dandan kí ọ náà jèrè ikú. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé èmi ò tiẹ̀ mọ̀ wípé ọ̀gbẹ́ni Andrew Lai wọ́n ní ó tún fi ipá bá Bámiṣé lò pọ̀, wọ́n ló fi ipá bá lò pọ̀ torí ìdájọ́ méjì ni wọ́n fún un. Ìdájọ́ yẹn ló wá surprise mi pé ẹyọ kan ti kọ́fà gbogbo ẹjọ́ yìí, but bóyá adájọ́ tó dá ẹjọ́ yẹn bóyá obìnrin ni, ó fìbínú wọ̀n ní ẹjọ́ yẹn ni pé àníṣe ó ti in fact bí kò máa jìyà dọ́run bẹ́ẹ̀ ló ṣe rí lójú adájọ́ yẹn, because kí nìdí tí ìdájọ́ yẹn ṣe jẹ́ méjì? Wọ́n ní ọ̀tọ̀ ni ìdájọ́ àfipábánilòpọ̀, wọ́n ní ọ̀tọ̀ ni ìdájọ́ apani. Kó tó di wípé wọ́n gbẹ̀mí Bámiṣé, wọ́n ní wọ́n fipá bá lò pọ̀, wọ́n ní test tí wọ́n ṣe fún, test tí wọ́n carry out ó fi hàn wípé wọ́n fi ipá bá ọmọ yẹn lò pọ̀. Gẹ́gẹ́ mọ̀ pé nínú ìwé ìròyìn yẹn fi yé wa níbi táwọn kan ti ń fi ẹ̀dùn ọkàn wọn hàn wípé bó tiẹ̀ jẹ́ wípé wọ́n dájọ́ ikú fún ọ̀gbẹ́ni Andrew Lai tó tún fún ní ẹ̀wọ̀n gbére. Ẹ̀wọ̀n gbére yẹn ni ti ìfipábánilòpọ̀. Ó jẹ̀bi ikú ni wípé wọ́n gba ẹ̀mí ọmọ yẹn. Èmi wọ́n wò wípé ó jẹ̀bi ikú, ẹ̀wọ̀n gbére, gbogbo ẹ̀ náà yamutu yakare náà ni gbogbo ẹ̀. Actually inú mi dùn náà tó bá yẹ pé bí a ṣe ń tètè rí, bá a ṣe ń padà rí ìdájọ́ òdodo lélẹ́yìí, bó tiẹ̀ ti lè jẹ́ pé ó pẹ́ because téèyàn bá fẹ́ fìyàn jófin, téèyàn ò dẹ̀ fẹ́ kí àwọn ẹlòmíì kan dánrù nǹkan bẹ́ẹ̀ yẹn ní àṣàwò mọ́, irú ìdájọ́ báyìí ó máa ń tètè fast ni. Ẹ wo ìdájọ́ yẹn sí láti 2023 mà ní, ẹ wo iye àwọn commit apànìyàn míì tó tún ti dìde lẹ́yìn ìgbà yẹn. Ẹ mọ iye àwọn apànìyàn tó tún ti dìde lẹ́yìn ìgbà yẹn. Tó bá jẹ́ pé bí wọ́n ṣe ti rí Andrew mú, tí wọ́n ti sáré ṣe gbogbo ìwádìí tó yẹ kán ṣe láàrin ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì, ó pẹ́ jù oṣù kan ti gẹ̀ẹ́tì gbogbo rìsọ́ọ̀tì wọn, kán ṣiṣẹ́ takuntakun, gbogbo nǹkan tá à ń sọ yìí wọ́n lè gẹ̀ẹ́tì ó tiẹ̀ wá pẹ́ jù oṣù méjì kí wọ́n gẹ̀ẹ́tì gbogbo rìsọ́ọ̀tì yẹn, kán dẹ̀ fi jẹ́ kó yé gbogbo aráyé pé yá ìdájọ́ tá a dá fún Andrew ni pé ó jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn, kán lọ pa, kán lọ yẹgi fún un. Ó ṣeé ṣe kí àwọn mẹ́tọ̀ tó fẹ́ gbérù gbèsè yẹn kí wọ́n má dánwò mọ́, but ẹ wo ọdún kẹta lélẹ́yìí. Bó tiẹ̀ ti lè jẹ́ pé èyí tó ṣẹlẹ̀ ní Àkúrẹ́ náà wọ́n ti padà dájọ́ fún yẹn náà, ìyẹn náà pẹ́. Ṣé rí àwọn ìdájọ́ báyìí kò yẹ kó máa pẹ́ rárá, because ó máa ń fún àwọn ẹlòmíì tó fẹ́ gbérù gbèsè burúkú yẹn, ó máa ń fún wọn ní opportunity. Torí wọ́n á rò pé wọ́n ti gbàgbé ẹjọ́ yẹn. Actually èmi kò ní parọ́ fún yín,
mi ò ronú ẹjọ́ yẹn mọ́, mi ò believe pé ọ̀rọ̀ yẹn lè yọrí sí rere, mi ò believe pé judgement lè wà lórí ọ̀rọ̀ yẹn. Ẹ dẹ̀ wá wò lẹ́yìn bí ọdún mẹ́ta gbogbo igi tó ń wò mí ẹjọ́ ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share fídíò yìí. Àsáàní sọ pé bóyá torí ipò ti pẹ́ ìdájọ́ ti wáyé lénìí, ó ti wáyé náà nìyẹn, a dẹ̀ gbọ́dọ̀ sọ nípa ẹ̀. Ìtíjọba bá ṣe tó bá dáa ẹ jẹ́ ká sọ pé wọ́n ṣe ó dáa, ìtàn bá ṣe tó bá kù díẹ̀ káàtó ẹ jẹ́ ká jẹ́ kó yé wọn pé eléyìí ó kù díẹ̀ káàtó. Wọ́n rí eléyìí ṣe, wọ́n rí ti Àkúrẹ́ yẹn náà, ọ̀rẹ́ yẹn náà ṣe, bó tẹ̀ tilẹ̀ jẹ́ pé méjèèjì pẹ́, because a ti fún àwọn ẹlòmíì ní opportunity láti ti gbé ìgbésẹ̀ burúkú in the hope pé ìjọba ò ní ṣe nǹkan kan sí, wọ́n ti rìn, wọ́n ti ṣètò ẹ̀. Yà kí ni nǹkan tí mo wá fẹ́ fàyọ ni wípé nínú ìwé ìròyìn tí mo kà yẹn tó tó mi lọ́wọ́ yẹn, àwọn kan tó ṣe ń fapá jánu wípé ìdájọ́ yẹn ò tẹ́ àwọn lọ́rùn. Kí ni ìdí tí ìdájọ́ yẹn ò fi tẹ́ wọn lọ́rùn? Kí n tó sọ, ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share fídíò yìí. Gbogbo òbí tó ń wò mí ẹ ò ní fojú sunkún ọmọ, ẹ ò ní fojú sunkún ọmọ, àwọn ọmọ yín ò ní jáde àìwọlé. Gbogbo ibi tí àwọn ọmọ yín bá rìn sí wọ́n á máa pàdé aláàánú, wọ́n á máa bójú rere Ọlọ́run pàdé, wọn ò ní ráàrin fẹsẹ̀ sí lágbára Èdùmàrè. Ẹ bá mi share fídíò yìí, kẹ́dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV fún àǹfààní ẹ̀yin tí ẹ ti subscribe. Ẹ bá mi subscribe ká ẹ máa jẹ gbádùn ètò yìí lọ. Nǹkan tí mo fẹ́ sọ ni wípé nínú ìròyìn yẹn fi ń yé wa wípé àwọn kan ṣì ń jápá mọ́nú pé inú àwọn ò dùn sí ìdájọ́ yẹn. Ǹjẹ́ kí nìdí tínú wọn ò ṣe dùn sí? Wọ́n ní Andrew nìkan kọ́ ló dá ṣiṣẹ́ yẹn, wọ́n ní àwọn tó ṣiṣẹ́ yẹn pọ̀, bóyá 3 ni wọ́n, bóyá 4 ni wọ́n. Wọ́n nítorí fóònù Bámiṣé òun ni wọ́n fi track tí wọ́n fi rí Andrew gan mú. Àwa ní Andrew nìkan kọ́ ló ṣiṣẹ́ yìí, Andrew nìkan kọ́ ló fi ipá bá Bámiṣé lò pọ̀, wọ́n pọ̀. Kí ló dé tí òfin ò mú àwọn tó kù? Ẹ jẹ́ ká sọ wípé ọ̀nà méjì ló pín sí. Ẹ jẹ́ ká wò pé bóyá wọ́n sì ń wá wọn, bóyá Andrew ní fóònù yẹn wà ní ìǹkí ẹ̀ tí wọ́n fi tèrè Andrew mú, bóyá wọn tó kù bóyá wọ́n ti fẹsẹ̀ fẹ́. Ó possible gan kó má sí ní Nàìjíríà mọ́. Ẹni tí ó bá dẹ̀ sí ní Nàìjíríà ó ṣòro díẹ̀ láti mú. Tí àwọn èèyàn fi sọ síta, ó ṣeé ṣe kó jẹ́ pé ìjọba ṣì wà lórí ẹ̀, kọ́kọ́ sọ wípé káwọn kọ́kọ́ yanjú ti Andrew iná kí ẹ kọ́kọ́ máa bá tiẹ̀ lọ. Ó jẹ́ pé Andrew fúnra rẹ̀ òun ló ti sọ ní fún ilé ẹjọ́ pé òun nìkan lòun dá ṣe, bóyá nǹkan tó sọ nìyẹn, who know? Bóyá ó kọ́fà àwọn tó kù pé kó má lọ di pé gbogbo wọn ni wọ́n máa kó, táwọn yẹn bá wà ń ta wọ́n á lè máa solicit fóun, wọ́n á lè máa rán nínú àràǹdì fóun. Àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀, táwọn 4 bá lọ jalè tán bá mẹ́nìkan, ẹnìkan yìí ò ní ka àwọn tó kù, á lóun nìkan náà ni. So àwọn tó kù ń ta yẹn náà máa rán nínú àràǹdì, gba lọ́ọ̀yà, gba gbogbo ẹ̀ fún. Bóyá nǹkan tí Andrew ṣe nìyẹn tí ò fi ka àwọn tó kù, bóyá ká ló bá kà wọ́n ni ó ṣeé ṣe kàn ti mú wọn. Ìgbà tí ó bá dẹ̀ ti kà wọ́n, kí ni ìjọba fẹ́ ṣe? Tó bá ti declare pé òun nìkan lòun ṣe. So ìjọba ò ní láti wá àwọn ẹlòmíì mọ̀. Tó bá dẹ̀ pé ó kà wọ́n, bóyá wọ́n yẹn ti fẹsẹ̀ fẹ́, ó ṣeé ṣe kí ìjọba ṣì wà lórí ẹ̀ pé wọ́n ṣì ń wá wọn. Bó ṣe wá nǹkan tó wá ń yà mí lẹ́nu ni pé nígbà tá a bá ń bẹ̀rù one chance, à ń bẹ̀rù Danfo, à ń bẹ̀rù Mọ́ọ̀lù ẹ̀, à ń bẹ̀rù àwọn ọmọ àbọ̀sì ẹ̀ tó jẹ́ pé tàwọn aládàáni, torí àwọn aládàáni náà ni wọ́n máa ń ṣòṣèrú ìwà burúkú bẹ́ẹ̀ yẹn. Ṣó yẹ ká tó máa wá bẹ̀rù mọ́tò ìjọba, BRT for that matter? Ṣó yẹ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn lè ṣẹlẹ̀ nínú mọ́tò ìjọba? Ṣó yẹ kó lè ṣẹlẹ̀ nínú mọ́tò ìjọba? Ṣé ẹ rí i pé kò wá sí mọ́tò tó wá safe mọ́ báyìí, àti tìjọba o àti taládàáni? Ṣé ẹ rí i pé kò sí ìtò wá safe mọ́? Kí nìyẹn ló wá ń kan èmi lóminú pé kò yẹ ká máa rírun nǹkan báyìí ní sàkání ìjọba.
nígbà tó bá tún fi mú wa sìn tá a fi ń bẹ̀rù láti wọ mọ́tò ìjọba mọ́tò wo ló tún wá safe mọ́ báyìí mọ́tò wo ló safe torí àwọn dánfó ibẹ̀ náà ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ ìkájínigbé ká já báàgì ẹni ká ṣera ni ní ṣùtà wọ́n ṣe nínú ọmọ bus wọ́n ṣe nínú móòlù ẹ̀ àwọn mọ́tò tá a mọ̀ tó yẹ jẹ́ mọ́tò aládàáni náà nìyẹn but BRT ọkọ̀ ìjọba ni ṣé àwọn ẹni ẹ̀rù ò bà wọ́n pé and then báwo náà ṣe rí operation yìí carry out because mọ́tò ìjọba èrò máa ń pọ̀ ń bẹ́ẹ̀ ṣé wọ́n kún lóorun ni àbí báwo àbí wọ́n lé gbogbo àwọn tó kù bọ́lẹ̀ bí kí ni ẹ ṣe ṣẹlẹ̀ nígbà yẹn ó sì ọkọ̀ sí mi ò tiẹ̀ tí ì ríro torí BRT at least èrò tó ń kó at once ó ń lé 50 àbọ̀mọ yẹn nìkan ló ṣẹ́kù nínú mọ́tò gbà yẹn ni tó fi rí operation yìí operate I don't know but asati ẹ̀ dúpẹ́ pé wọ́n rí Andrew mu ta ló lè believe pé driver ó lè lọ́wọ́ sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn tẹ́bàdẹ̀ rí gbà yẹn gbogbo nǹkan táwọn èèyàn ń sọ pé nínú àwọn èrò inú mọ́tò ni wọ́n ṣiṣẹ́ yẹn gbogbo táwọn èèyàn ń sọ nìyẹn pé àwọn èrò tó wà nínú mọ́tò nínú wọn ló ṣiṣẹ́ yẹn kò sẹ́ni tó rò sí driver rárá tọ́ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ sí wọ́n rí pé driver ni ó mọ̀ sọ fún mi pé tí Nàìjíríà bá fẹ́ ṣiṣẹ́ táwọn ọlọ́pàá Nàìjíríà bá fẹ́ ṣiṣẹ́ tán bá tú wọn sílẹ̀ wọ́n ń ṣiṣẹ́ but tó bá ti náwó àwọn ọ̀gá nínú ìgbẹ́lẹ̀ máa gbọ́ order from above tó bá dẹ̀ ti ń di order from above gbàgbé ẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀ mọ́ order from above gbàgbé ẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀ mọ́ Ọlọ́run nìkan ló lè bá case bẹ́ẹ̀ ṣe tó bá ti ń gbọ́ order from above àwọn alágbára ló wà ní ẹ̀ but tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ bóyá eléyàwó jẹ́ kí àwọn ìjọba kan túbọ̀ máa ṣe screening fún gbogbo àwọn driver obviously náà wọ́n máa ṣe screening náà fún wọn but bóyá kan tún wọn sáà lè mọ nǹkan tó wà nínú ọkàn wọn tó wà kàn sọ pé kíjọba ṣe screening fún wọn a mọ̀ péjọba máa ti ṣe screening fún wọn wọ́n á ti ṣe interview fún wọn wọ́n á ti béèrè gbogbo necessary question tó bá yẹ kán béèrè lọ́wọ́ wọn wọn sáà ní dénú ọkàn wọn because ẹni tẹ́jú bá ń gbénú ẹ̀ lè mọ̀ ó dìgbà tó bá hùwà yẹn sí takẹ́ tó mọ̀ pé àṣeéṣù ni mo tiẹ̀ ń bá gbé bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn èèyàn ṣe rí ẹgbọ́n tán ní inú èèyàn jìn ó jìn ju ọ̀run lọ ẹlòmíràn máa fọwọ́ lẹ́rún báyìí á dẹ̀ máa ṣe ẹnu ẹbí ológbò ìyá àgbà ẹ̀dẹ̀ ní mọ̀ pé nǹkan tó wà nú ẹ̀ ó burú jáì gbogbo ẹ̀yin tí ẹ̀ṣẹ̀ ń fọwọ́ jápá mọ́nú pé kò yẹ kó jẹ́ pé Andrew nìkan ni wọ́n máa rán ní ẹ̀wọ̀n àbó nìkan ló máa ní kọ́ lọ yẹgi pa ẹ jẹ́ ká dúpẹ́ pé wọ́n ti ṣeré èèyàn kan mú wọ́n dẹ̀ dájọ́ tó tọ́ àti tó yẹ fún but my question is ṣọ́ máa yẹgi pàṣá níjọ́ wo lẹ ti gbọ́ pé wọ́n yẹgi pààyàn gbẹ̀yìn ayé àwọn àní ní Sunday Òṣùbọ̀ àbí Monday Òṣùbọ̀ ayé àwọn yẹn ni wọ́n ti ń yẹgi pààyàn ayé ìsìn wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ ó jẹ́ káwọn èèyàn ní confidence láti máa hu àwọn ìwà bí yẹn tíjọba bá lè padà sórí pé ẹni tó bá ti pààyàn kọ́ pa yẹn tó bá ti fẹ́ ṣe dáadáa bó ṣe ń hun èmi ẹni tó bá ti pààyàn bẹ́ẹ̀ yẹn tó bá ti dictate tó ti ṣe findings wọn tó ti get pé yá ó jẹ̀bi ìpànìyàn kọ́ lọ yẹgi fún iwájú ilé bàbá àti yẹ ibẹ̀ ló yẹ kọ́ lọ pààrọ̀ ẹni bẹ́ẹ̀ sí kọ́ pa síwájú ilé wọn kí gbogbo àwọn ará àdúgbò yẹn kọ́ rí pé ọmọ lágbájá ni tó bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá sáwé gbẹ́jẹ́ mọ́wọ́ kò sẹ́ni tó máa fẹ́ jẹ́ kán lọ pa òun síwájú ilé bàbá òun àbí ilé ìyá òun kò bá jẹ́ lé mi rẹ́ǹtì ni kán lọ pa síbẹ̀ kí gbogbo ayé rí i pé yá lágbájá tó gbẹ̀mí lágbájá wọ́n ti gbẹ̀mí tòun náà sílé bàbá àti yẹ tí wọ́n bá tí máa ṣe bẹ́ẹ̀ fáwọn èèyàn ẹ wo Adédoyin àbí kí náà kọ́kọ́ máa yẹn Ramoni tó bá yẹ pé immediately tó ti dájọ́ òkú fún náà ti lọ yẹ igi fún ni ṣá tún lẹ́nu àti máa tún appeal ó tún ṣe appeal o àsẹ̀yìnwá àsẹ̀yìnbó ẹ má surprise wọ́n lè sọ wípé ó yà wọn ò yẹgi fún mọ́ àìmọye rẹ̀ tata ti gbọ́ wọn ò yẹgi fún mọ́ wọ́n ti fún lẹ́wọ̀n 20 years
wọ́n ti fún lẹ́wọ̀n 30 years at the end of the day kí la fẹ́ ṣe sí ọmọ tó kú ti kú. Ẹwà Lápáta Ìlọrin náà òun náà ti ń kílèmù sí pé òun ò jẹ̀bi mọ́, ẹni tó ti gbà pé òun jẹ̀bi tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísìnyí wọ́n ti kọ́rọ̀ sí lẹ́nu, àwọn backbone ti dúró sẹ́yìn ẹ̀, kápáyàn máa sọ pé òun ò jẹ̀bi. Ok, ó jẹ̀bi, kí ló wá mú ẹ tó wá pa? Ṣó jẹ́ lówó ni tó bá tiẹ̀ jẹ́ lówó ṣe gbé ọlọ́pàá mú, kí ló ṣe fún ẹ tó fi deserve pé o pa? O tún wá pa lásán, o tún wá kú wẹ́lẹ́wẹ́lẹ́. Irú ẹni bẹ́ẹ̀ tún lẹ́nu ó tún sọ pé òun ò jẹ̀bi. Ẹ ti rí, ẹ̀yin nílò lóta bára wa náà nìyẹn. Ẹ wo, a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Bámiṣé àti Andrew, ìjọba ìpínlẹ̀ Èkó, adájọ́ ilé ẹjọ́ gíga wọ́n ti dá ẹjọ́ ikú fún Andrew, wọ́n ti ní kó lọ yẹgi fún, wọ́n tún wá fún ní ẹ̀wọ̀n gbére. Ẹjọ́ èwo ni ká mú bẹ́ẹ̀? Ẹni tó ti dájọ́ ikú fún, èmi ò rò pé ó tún nídìí ẹ̀wọ̀n gbére mọ́, because ẹni tó bá ti kú ẹ̀wọ̀n wo ló tún ṣe? But ìdájọ́ méjì tàdájọ́ yẹn fún nìyẹn. Òun mo ṣe ń sọ pé ó dàbẹ̀ ní pé obìnrin ló ṣẹjọ́ yẹn, tí wọ́n àwọn obìnrin náà máa ń ká lábẹ́ yẹn, tó bá ti ṣẹ̀ sóbìnrin ẹgbẹ́ wọn, wọn fẹ́ kán tàǹpà obìnrin, tó bá jẹ́ pé kéèsì obìnrin sóbìnrin, adájọ́ yẹn tó bá ti má jẹ̀bi lógún ẹ o, tó bá ti lọ jẹ̀bi báyìí wọ́n máa wọ̀n fún ẹni gàdàgbà. Ó dájọ́ ikú fún, ó tún fún lẹ́wọ̀n gbére. Èmi wà mọ́ ìta fẹ́ mú bẹ́ẹ̀ o. Ẹ lólùfẹ́ mi, a ò ní rí jù báyìí lọ. Ẹ bá mi share fídíò yìí, kẹ́ni bá mi subscribe sílẹ̀ Ilé Global TV fún àǹfààní ẹ̀yin tí ẹ ti subscribe. Ẹ subscribe kájọ máa jẹ ìgbádùn ètò yìí lọ. Andrew Lai tó ṣekú pa Bámiṣé nínú ọkọ̀ BRT, ìdájọ́ ẹ̀ ti wáyé léni o, wọ́n ti ní kó lọ yẹgi fún. So a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Andrew àti Bámiṣé. Tí bá tó rí any information tí mo rí kó máa wúlò fún ẹ̀yin lólùfẹ́ mi ò ní hesitate láti wá mú wá fún yín. Bá mi share fídíò yìí, kẹ́ni bá mi subscribe sílẹ̀ Ilé Global TV. Ọ̀fẹ́ ni subscribe, ọ̀fẹ́ ni comment, ọ̀fẹ́ ni like. Ẹ like, kẹ́ comment, kẹ́ dẹ̀ subscribe. Mo tún padà bọ̀. Ire o.